Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ṣàlàáfíà lẹ wà yín tèmi. Gẹ́gẹ́ bí èmi ọ̀pọ̀ ẹ̀bà ìtú ṣe wà lénìí. Alhamdulillahi rabbil alamin fún another day. Advice la fẹ́ gbà. Ẹ̀yin tẹ́ ẹ wà ń bẹ̀ yẹn tẹ́ ẹ ń wò mí ẹ jọ̀ọ́ ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí. Èmi náà dẹ̀ máa sọ to the best of my knowledge. Ṣóyé yín. Ọkùnrin kan onísọpọ̀ òun níyàwó méjì. So ìyàwó tó wá nìyí ni ó ní nínú èyí tó ń fẹ́ràn jù tó jẹ́ pé ó ń gbọ́rọ̀ sí òun lẹ́nu tí òun tó jẹ́ pé ó ń ṣàánú òun ó ní òun fi bẹ́ẹ̀ gbádùn ìbálòpọ̀ rẹ̀ ó ní òun wish pé òun everything nípa is 100%. Ó ní bet èyí tó ń pè ní mi tẹ̀ fẹ́ lo èdè tó lò èdè tí ọkùnrin yẹn lò mi fẹ́ lò ó ní bó ṣe tẹ́ẹ̀mù obìnrin yẹn ó ní òun ló mọ́ gbádùn ìbálòpọ̀ rẹ̀ ó ní ibi tí nǹkan tó advice tó ń wá sick lélẹ̀ òun wá ní pé ṣé kò ń dàbí ọgbọ́n kò ní obìnrin tó yí òun nífẹ̀ẹ́ yẹn kó wá kọ́ because òun àti ọkùnrin òun ò mọ ibi tí obìnrin yẹn ibi tó ti ní knowledge yẹn ó ní òun mọ ibi tó ti ní knowledge yẹn òun wá ní àbí kò ń dàbí ọgbọ́n as ọkùnrin kò ní kó wá kọ́ ìyàwó yẹn tó ń nífẹ̀ẹ́ yẹn ó ní ọ̀dọ̀ òun ò jọjọ gbé ibẹ̀ ibi tí wọ́n ń gbé kò jìnnà síra wọn so ó ní kẹ́ ẹ là ní ọ̀yẹ́ ẹ̀yin títí mi ẹ dákun ẹ bá mi dá sínú comment box ẹ lákùnrin yìí lọ́yẹ̀ obìnrin tó fẹ́ràn jù tó wà submissive tó ń ṣe everything ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé tí ọkùnrin bá wà pé obìnrin wà submissive wọ́n fẹ́ràn rẹ̀ ó ti jọmọ́ di owó nù obìnrin yẹn tó náà fẹ́ràn yẹn mo sure pé ó nífẹ̀ẹ́ rẹ̀ tẹ̀mítẹ̀mí towótowó ó fi nífẹ̀ẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ìbálòpọ̀ rẹ̀ ó ní òun ò fi bẹ́ẹ̀ gbádùn rẹ̀ bíi ti àwọn mọ́mì kejì tí wọ́n pè wọ́n ní orúkọ kan tí mi fẹ́ pè báyìí ó wá ní pé ṣé òun lè ní èyí tó ń fẹ́ràn dáadáa wọn kó wá kọ́ èyí tó ń fẹ́ràn lẹ́kọ̀ọ́ ẹ dákun ẹ̀yin èèyàn tó bá jẹ́ pé ẹ̀yin ni báwo lẹ ṣe fẹ́ react báwo lẹ ṣe fẹ́ take care ẹ bá mi dá sínú comment box bẹ́ẹ̀ èmi náà máa sọ ti tèmi to the best of my knowledge tí mo bá rí sọ ẹ dákun ẹ sọ pé on point o try ẹ jọ tí mo bá rí sọ so alhamdulilayi rabbil alamin alhamdulilayi rabbil alamin adúpẹ́ fọlọ́n mashallah gbogbo ẹ̀ glory be to Allah glory be to Allah so lálàkọ́kọ́ náà mo kí ẹ púpọ̀ mo kí ẹ pé at least o ṣí ẹ títí ẹ àwọn èèyàn náà ti máa kọ́ ọgbọ́n ọ̀kan àbí méjì ẹ̀yin èèyàn tẹ́ bá nírú this kind of thing ẹ pàṣẹ sórí email mi àwọn èèyàn máa like láti kọ́ ẹ̀kọ́ mi ní òun ní lórúkọ yín so nísìnyí bye. Ok ẹ̀yin èèyàn má bínú kí n tó tẹ̀síwájú kí ó lè pé tó ní mo máa gbàgbé ẹ mọ́ gbàgbé black seed on point by two black seed therapy tó ń ṣe àwọn èèyàn ní àǹfààní ó ń ṣe ọkùnrin àti obìnrin láǹfààní ẹ kàn ní láti identify pé ọkùnrin ni yín àbí obìnrin ṣóyè yín holiday wà ń ta o holiday as in ti Christmas tó ń bọ̀ àti ti New Year ṣe mọ̀ pé tá a bá ní ká calculate ó fẹ́ lọ bí 1 week 1 week lọ́dọ̀ ìyàwó ẹ gbọ́dọ̀ disappoint ìyàwó yín o ẹ mọ́ disappoint ìyàwó yín ìwọ ìyàwó ara mi máa ń gbẹ má jẹ́ kára rẹ gbẹ o bóyá o ti rí fídíò mi tí mo sọ advantage ìbálòpọ̀ ó ní ṣe kókó o so product mi tẹ́ bá ti wo fídíò mi síwájú mo ti sọ̀rọ̀ nípa product mi púpọ̀ ṣóyè yín ìwọ tó bá fi pé ó wọ́n àwọn tó ti pè mí tí wọ́n fi pé ó wọ́n ṣóyè yín ẹ lè pè mí ṣóyè yín èyí tí iye tí mo pè yẹn a lè wá ṣe kí ni a lè wá fún yín ní half pack full pack nìyẹn màá wá fún yín ní half pack bẹ́ẹ̀ jẹ́ kí n rán yín létí herbs ni o ṣóyè yín herbs ni all through herbs ni kò yẹ ní sọ́jú bẹ́ẹ̀ yẹn lọ nítorí àwọn kan tó ti fẹ́ mọ ṣóyè yín bẹ́ẹ̀ yẹn má jẹ́ ká sọ́jú bẹ́ẹ̀ yẹn náà lọ so lórí ọ̀rọ̀ tá à ń sọ lọ tẹ́lẹ̀ nípa èèyàn tó need advice wa kókó nìyẹn
ìyàwó ó ní ìyàwó tí òun fẹ́ràn ìbálòpọ̀ rẹ̀, èyí tó ṣe wáwáǹṣì ìbálòpọ̀ rẹ̀ ní superb. Òun wá ní òun wà sọ kó wá kọ èmi ò rò bẹ́ẹ̀ o, má sọ fún kó wá kọ o, má sọ fún kó wá kọ o ti already time èèyàn ní wáwáǹṣì, ó wá ní kó wá kọ ìyàwó tó sí wáwáǹṣì, you may be putting yourself at risk. ṣé bó sọ pé o nífẹ̀ẹ́ obìnrin yẹn nítorí àwọn nǹkan míì tó ń rí gbà lọ́wọ́ rẹ̀, èmi ò bá ní kó filẹ̀ bẹ́ẹ̀, ṣebí àwọn ìyàwó rẹ̀ náà ni Ọlọ́run sì ti fún ẹ lórí ọ̀fẹ́ eléyìí nìsín, ìdí tí wàá fi fẹ́ràn náà nìyẹn, ó ní ò fẹ́ràn rẹ̀, ìdí tí wàá fi fẹ́ràn rẹ̀ náà nìyẹn, ara pé ó mọ eré ṣe yẹn náà, ara ìdí kókó tí wàá fi fẹ́ràn rẹ̀ náà nìyẹn. Èyí kejì náà ara kókó tí wàá fi fẹ́ràn rẹ̀ náà nìyẹn, torí pé ó fi bóyá torí owó àbó wà submissive, in as much as ìyẹn tó ló ṣe wáwáǹṣì yẹn kò yànlè, tó bá yànlè identify fún mi pé ó yànlè, tí ò bá ti yànlè bá sọ̀rọ̀, wáwáǹṣì yẹn kó mú wálẹ̀, tó bá yànlè ó bẹ́tà ìwọ ló bẹ́ẹ̀ ṣe kó máa sàárín yẹn, bóyá kó máa lọ jẹ́jẹ́, Ọlọ́run tó fún ẹ ní mi. So on this one tó yẹ ìwọ lọ mọ ọgbọ́n bí ó ṣe bẹ́ẹ̀ ṣe yẹn, ìwọ náà kọ́ ìyàwó ẹ tó ní o fẹ́ràn yẹn, mọ̀ fi style mọ̀ kọ́, ṣé bó mọ̀ pé ìyàwó ẹ ló dẹ̀ rí pé òun mọ̀ lọ ṣèbálòpọ̀ pẹ̀lú ẹ, definitely òun kò ti mọ̀ expect tó bá fẹ́ràn rẹ̀ lóòótọ́, kó mọ̀ sọ fún pé mọ̀ fi kíní mọ̀ ṣe báyìí bí ìkejì ẹ ṣe ń ṣe nìyẹn, mo mọ̀ ń gbádùn ẹ̀ mọ̀ ṣe báyìí. Dẹ́ ìyàwó ẹ náà tó sọ pé mọ̀ sí wáwáǹṣì yẹn náà, gbogbo bí yẹn ṣe mọ̀ ṣe fún ẹ, ìwọ mọ̀ sọ fún, so that gbogbo wọn kàn wà submissive papọ̀, at the end of the day náà wàá tún wá mọ̀ gbádùn gbogbo wọn di papọ̀. Ìwọ nìkan ó wà jẹ ṣùgbọ́n bá kásá láàrin wọn, kì í ṣe pé bóyá ìgbádùn yẹn wàá kàn mọ̀ gbádùn ìbálòpọ̀ nìkan, wàá tún wá mọ̀ gbádùn yẹn náà bó ṣe mọ̀ ṣe yẹn, wàá tún wá mọ̀ gbádùn ẹ̀ ní level mi, èyí tó dẹ̀ mọ̀ ṣe náà level tó gbádùn yẹn, wàá mọ̀ gbádùn yẹn lára rẹ̀, wàá dẹ̀ tún mọ̀ gbádùn ìbálòpọ̀ lára rẹ̀. Ìwọ náà ló wà láàrin wọn, ìwọ náà ló máa kọ́ wọn. So ẹ̀yin tèmi máa parí bíbá ẹ mọ́ gbàgbé black seed, tó yẹ yín òun ni wọ́n pè mí fún yẹn, ẹ mọ́ gbàgbé black seed therapy. Bye for